Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí lọ́wọ́ yìí èèmọ̀ ti ṣẹlẹ̀ o. Bẹ́ẹ̀ ni wàhálà ńlá ló ṣẹlẹ̀ yìí. Wọ́n ní last na everybody go chop breakfast. Òun lọ̀rọ̀ eléyìí o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Sójà tí ó ń gbé ní ìpínlẹ̀ Kwara, in fact ní ìjọba ìbílẹ̀ Patigi, ibi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n pọ̀ sí, tí ó jẹ́ pé wọ́n lé oríṣiríṣi àwọn èèyàn dànù tó ń pa oríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni sójà yìí ibẹ̀ ló ń gbé. Nigerian sójà ni o. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní sójà yìí ó wálé fún holiday. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, ó fi hàn wípé gbogbo bọ́n ṣe ń pa àwọn èèyàn ń pakúpa ní agbègbè yẹn kò sí around, nítorí pé wọ́n máa ń transfer wọn. Ṣùgbọ́n now ó ti wá di time tó máa wá fún holiday, kó wálé kó wá sinmi. Àdúgbò tó ń gbé wá jẹ́ àdúgbò ní ìjọba ìbílẹ̀ Patigi local government. Ibẹ̀ ló ń wà. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n pe àdúgbò yẹn fún wa. Now ọ̀gbẹ́ni yìí bó ti ṣe wà ní ilé, sójà náà, once a soldier is always a soldier. Eléyìí tí ń ṣe once a soldier is still a soldier. Sójà ni ó wà lára, ṣùgbọ́n holiday ló wá fún. Now gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, sójà yìí ó wà nílé lọ́jọ́ tá à ń wí. Ká tó wí ká tó fọ̀, ó wá rí àwọn Fulani tí wọ́n gbé ìbọn dání. Bó ṣe rí àwọn Fulani tó ń gbé ìbọn dání, gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, ó sáré bọ́ síta pé kí ló dé táwọn àwọn sójà náà tó bá tẹ wọ aṣọ sójà lásán wọ́n máa challenge ẹ. Ká má ti sọ pé ó wá lọ gbé ìbọn dání. Ẹ mọ̀ pé sójà kẹ̀dẹ̀rẹ̀ ó ti jẹ training. Ó believe pé òun ti jẹ training. Ẹ mọ̀ pé àwọn sójà máa ń ní we are trained to kpai people. So bó ṣe rí àwọn Fulani, ó ní wọn bí ìyá wọn dà bóyá bẹ́ bọ́tà ni. Ó ní ẹ̀yin ẹ wá bí. Kí ló dé tẹ́ fi gbé ìbọn dání? Ta ni bàbá yín lẹ̀ yìí? Ẹ̀yin gbé ìbọn dání ládùúgbò ta ni? Gẹ́gẹ́ bí sójà náà, ó kojú àwọn agbésùmọ̀mí, àwọn Fulani. Ó yá ẹ gbé ìbọn lẹ̀ fún mi. Ẹ fún mi ìbọn yín. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́, wọ́n ló fẹ́ disarm àwọn Fulani. Ẹ mọ̀ pé àwọn sójà ń bẹ̀rù. Níbi tí wọ́n ti ń drag, ó mà ṣe o. At the end of the day, àwọn Fulani, ẹ mọ̀ pé ẹranko ni wọ́n ti fẹ́ mọ̀ bóyá sójà ni wọ́n fẹ́ mọ̀. The next thing bọ́n ìbẹ̀rẹ̀ sí ní bá ọ̀gbẹ́ni sójà yìí, wọ́n ṣe jọ ń du ìbọn rẹ̀ o. Ká tó wí ká tó fọ̀, wọ́n da ìbọn bo sójà ni o. Ká tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, sójà ó gba ọ̀run lọ straight. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, sójà ti kú o. Àwọn agbésùmọ̀mí bọ́n ṣe pa sójà, wọ́n sá dànù ni straight. Wọ́n ya wọnú igbó. Kí lélẹ̀ kọ́ wa báyìí? Ṣé ti rí bó ṣe ń lọ ńsìn? Ó ti wá dójú ẹ báyìí. Now ìbéèrè mi ni wípé kí ni àwọn sójà tó kù, Nigeria Army ní ká pè wọ́n, kí lẹ fẹ́ ṣe sọ̀rọ̀ yìí báyìí? Nígbà tí wọ́n pariwo pé ó ń ṣẹlẹ̀, àwọn ọmọ ìlú ń pa àwọn ará bí wọn ò ṣeré. Ṣèbí púpọ̀ nínú yín ẹ rò wípé okay kò kàn yín. In fact the way táwọn èèyàn ṣe ń kú dànù nílùú yẹn báyìí, ó ti wá sú everybody. Ẹni ẹlẹ́ni tó ti wà níbi iṣẹ́ látijọ́ ó kàn ní kó dáa kó ń wálé kó wá fún holiday. The next thing, àwọn agbésùmọ̀mí pàdánù nítorí pé kò sí nǹkan kan tó ń wọ́ọ̀kì nílùú yẹn. Ṣẹ́yìn náà rí bó ṣe ń lọ. On a very good day, ṣé ó yẹ káwọn tí wọ́n fún ní license in the first place, ó yẹ kán gbébọn? Ṣé ó yẹ kí wọ́n ní ìbọn lọ́wọ́? Tí àwọn sójà ìkẹrẹ̀rẹ̀ tó bá mú wọn, bí mọ̀ pé lọ́kàn àwọn sójà on a very good day wọn ò ní jẹ́ kán lọ. Ṣùgbọ́n àwọn kan tún wà ní òkè, people at the top, àwọn ló máa ní kán máa release àwọn agbésùmọ̀mí. Ẹ mọ̀ pé ojoojúmọ́ ni máa ń sọ pé táwọn sójà yìí tó máa ti ń rescue àwọn èèyàn, kí ló dé tí wọ́n ṣe kí ń mú àwọn agbésùmọ̀mí kan máa pa wọ́n? Because ẹ̀yin máa rí àwọn agbésùmọ̀mí ẹ̀ ní pa wọ́n, ṣùgbọ́n ara bí wọn ò bá yín ṣeré.
wọ́n ready àti pa yín at any time. Ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ máa mú wọn, ẹ máa yà wọ́n fọ́tò, ẹ máa fi okùn lé wọn lọ́wọ́ pé a ti mú wọn. Kí ló kan Fúlàní pẹ̀lú yẹn? Tó máa rí yín nínú igbó, wọ́n máa ń pa yín dànù ni. Ṣùgbọ́n tẹ́yin bá mú wọn, ẹ̀yin máa gbé kámẹ́rà òṣì kiri àdúgbò, ẹ máa tì wọ́n lọ sí police station pé a ti mú wọn, a fẹ́ gbé wọn lọ police station. Ṣé nǹkan tó ń rán yín nìyẹn? Ìdí rèé tó fi jẹ́ wípé àwọn arábí tó máa ti rí yín, wọ́n máa pa yín pakúpa ni. Tó máa ti rí yín báyìí, wọ́n máa waste yín dànù. Wọn ò ní wá sọ pé àwọn fẹ́ yà yín fọ́tò. The only camera tán lè yà yín ni wípé káwọn family lè mọ̀ pé àwọn ti mú yín o, kẹ́dẹ̀ gbowó wá. Meanwhile, ìbọn nìkan lẹ máa rí, ẹ̀ ní rójú wọn. Ṣùgbọ́n eléyìí ẹ̀yin máa gbójú yín jáde, ẹ máa interview ara yín, interview wèrè. Now ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí? Wọ́n ti pa sójà yìí now. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé sójà yìí ò bá ti máa dá pé wọ́n, ó yẹ kó fi wọ́n lẹ̀. Fine, àwa náà mọ̀ yẹn, ṣùgbọ́n ẹ mọ̀ ẹni tó ti train níbẹ̀ yẹn tí nǹkan dẹ̀ ń dùn pé àwọn arábí tún gba wájú ta mi kọjá. Ó believe pé nothing go happen, but ó ti lọ ti ẹ̀ nìyẹn. Ṣé ẹ rí rúùlù ta ti bára wa? Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Ìdí táwa fi ń pa gbọ́dọ̀ pè nítorí àwọn arábí ẹranko ni wọ́n. Àwọn Fúlàní tẹ́ ń rí tí wọ́n ní pé wọ́n ṣáà ti train wọn kán wá pààyàn, kán wá pa àwọn èèyàn dànù ni àwọn wà fún. Ẹ̀mí èèyàn wá jọ wọ́n lójú rárá. Ẹ̀mí màálù ó jẹ wọ́n lógún ju ẹ̀mí èèyàn lọ. Breaking news ni bó ṣe ń lọ. Àfi k'Ọlọ́run ṣàánú wa. Soldiers on holiday shot dead by herders after challenging them for brandishing firearms in Kwara. Ṣé ẹ rí bó ṣe ń lọ? Well, according to source in the area, the incident occurred on Tuesday when the soldier who was said to be home on holiday confronted a group of herders reportedly seen moving around the community with firearms. Now, gunmen suspected to be herders have spied an unidentified soldier in Mazakwa community, Patigi local government area of Kwara State. Ìjọba ìbílẹ̀ yẹn náà ni ẹ ti gbọ́ yẹn. Gẹ́gẹ́ bí mo ti ṣe ṣàlàyé bí ìròyìn yẹn ṣe lọ nìyẹn o. Now, ẹ̀yin ọmọ ìlú, in fact wọ́n ní gbogbo àwọn ọmọ ìlú bẹ̀rẹ̀ sí ní pariwo pé èèmọ̀ rèé o, pé bọ́n ṣe ń pa àwọn yìí ti ń pọ̀ jù. Àwọn family sójà tí wàá jẹ́ ọmọ Yorùbá. Ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀? Ó wá jẹ́ ọmọ Yorùbá. Wọ́n tún pa yẹn náà ni, ó ti di -1 again. Ṣé bá ṣe fẹ́ máa bá lọ rèé? Àfi kí Elédùmarè ṣàánú wa. Oòduà Nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ̀ o. Ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá lámà bọ̀ là ní dé bá. Kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.